libido Eleha high. Eleha ti lóyún fún Tenant. Àwọn tí wọ́n sọ pé èmi rìn kúrò ló yẹ ká ní èmi ni mo pa ẹni báyìí. Ọdún wo lẹ fẹ́ Tenant yín? Oṣù méjì. Lẹ́yìn few months, Eleha ti lóyún fún Tenant. Breadwinner of our family. Òkúta ikú. Ìyàwó ẹ̀ lọ fẹ́ Tenant. Ìbọn náà yìn fún ọkọ Eleha tó fi kú o. Àwọn assassin wọlé, wọ́n yìnbọn fọ́kọ Eleha, wọ́n kó property like wọ́n kó owó, bóyá mú gold náà or something. Lẹ́yìn few months, Eleha ti lóyún fún Tenant. Ọmọ tí tẹbi fún Tenant jọ Báyìí, mo bí ní December. Ọlọ́pàá nìkan àti Ọlọ́ọ̀ba àtẹni tó kú ó lè mìíràn tó pa ó. Àbúrò wọn tí wọ́n bí tẹ̀lé ọkọ mi ọ̀tá ló bọ́kọ mi ṣe tó fi kú o. Libido Eleha high ló fi jẹ́ kí Eleha ti lóyún fún ọkùnrin mi just few months lẹ́yìn tọ́kọ ẹ̀ ti kú. Ṣé wá rí dádì náà tí wọ́n jó lórí ẹbí báyìí tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ látàárọ̀ wọ́n ń pa irọ́. Ẹ wá ń justify ẹ pé ẹ tó bá jẹ́ Eleha ní high libido ńkọ́ kò ní da fún high libido mi ní bá yín justify nonsense. Ẹ̀yin tèmi, welcome to another episode of Real Life Story with T. Ẹ jẹ́ kí n sọ bó ṣe ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀. Eleha tó wà lókè yìí. Eleha tó wà lókè yìí. Ọkọ wọn kú. Àwọn assassin wọ́n wọlé wá bá wọn. Wọ́n yìnbọn fún ọkọ wọn. Wọ́n pa ọkọ wọn. Wọ́n dẹ̀ kó nǹkan lọ. So wọ́n ló ní nǹkan táwọn Muslim máa ń ṣe tọkọ wọn bá ti kú ní tọkọ wọn bá ṣẹ̀ṣẹ̀ kú. Pé ó ní nǹkan táwọn Muslim máa ń ṣe for month bóyá máa wà nílé. Wọ́n sì wà nílé yẹn, wọ́n sí nínú ilé tí nǹkan ti ṣẹlẹ̀ yẹn, wọ́n ò tí ń bẹ̀ bóyá travel lọ ṣe yẹn. Wọ́n ṣàpadà dé, Eleha ò tí ì jáde opó, ó sì wà nínú ilé. Ẹ mọ̀ báyìí máa ń wà nílé tọkọ wọn bá kú yẹn. Eleha sì wà nílé. Wọ́n wá ní Eleha ilé wọn, àwọn as landlord, wọ́n gbé níwájú. Wọ́n láwọn apartment lẹ́yìn. So nínú àwọn ilé tó wà lẹ́yìn wọn, lẹ́yìn kùnlé, nǹkan wà vacant níbẹ̀. So wọ́n wá need láti fèèyàn síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn family wọ́n sì surround Eleha. Òun kọ́ ló máa wáyàn láti gbà sílé at that moment. But ìgbà tí wọ́n wá ń wáyàn tó fẹ́ fi bẹ̀ yẹn rent, Eleha lóhun léyàn kan. Òun léyàn tó fẹ́ gbalé láti fi síbẹ̀ yẹn. You know, as the landlady now, ọkọ ẹ̀ ṣáà ti kún sí ó ti di landlady. Or as the landlady, wọ́n bá wáyàn, wọ́n fún láyè pé kó múyàn tó fẹ́ tó kó múyàn yẹn wá. Kò pẹ́ Eleha mú arákùnrin yìí wá, ó bẹ̀rẹ̀ sí ní gbé ibẹ̀. Arákùnrin yìí Eleha lóyún fún o lẹ́yìn few months tọ́kọ ẹ̀ kú. Àwọn ará ilé náà rí, àwọn ará àdúgbò náà lọ sọ fún àwọn family pé ọkọ tí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ kú mọ́tò tọ́kọ ẹ̀ fi sílẹ̀, wọ́n lọ́kọ ẹ̀ ní Camry àti Cardinal àbí nǹkankan. Mọ́tò tọ́kọ ẹ̀ fi sílẹ̀, wọ́n rí nídìí Tenant tó ṣẹ̀ṣẹ̀ gbà yẹn. Wọ́n rí nídìí Tenant yẹn. Àwọn èèyàn wá lọ sọ fún àwọn family, wọ́n lọ sọ fún wọn. Àwọn family wọ́n sì ń fojú filẹ̀, wọ́n sì ń fojú wálẹ̀ pé wọ́n ṣà lọ bá pé wọ́n nǹkan báyìí la gbọ́, wọ́n ní Tenant yìí ló ń wa mọ́tò bàbá àwọn ọmọ ẹ̀kíní kan wá ní òun ò ṣáà ti mọ mọ́tò wà kọ́kọ́ òun tó kú, òun ò ṣáà ti lè wa mọ́tò dáadáa, òun ní ìdèyàn láti máa kọ́ àwọn ọmọ lọ sí school, òun ní ìdèyàn láti run errands, òun ò dẹ̀ lè ṣe kíní kan, so ẹnìyẹn wọ́n fà láti help òun, ṣé kóun tún máa àwọn family ṣáà dákẹ́. Ṣebí Ọlọ́run tó máa túnú àṣírí, oyún bá kúkú fòyọ. Ṣé bó ló help ẹni, oyún bá yọ. Just few months tọkọ kú nínú ilé tí ọkọ yẹn tí wọ́n pa ọkọ yẹn sí náà ní o. Kálẹ̀ mi ni èmi ò tẹ̀ nílé ìgbénu ilé yẹn torí tó bá padà wá kọ́. Now, God abeg. Wọ́n ní Eleha ti bí ọmọ gan, Eleha gbé ọmọ wá. Eleha ti bí ọmọ fún wá sí remembrance ọkọ. Ìgbà tó ń ṣe wọ́n yẹ remembrance ọkọ, Eleha ti lóyún fún ọkùnrin mi. Eleha ti bímọ, òun ló ṣoyún báyìí, Eleha ti bímọ fún ọkùnrin mi. Àwọn gender mi ẹ wá ń justify ẹ lórí social media pé ẹ tí Eleha ò bá lè máa ra dúró ńkọ́. Mo máa ń sọ tí bá ti fẹ́ sọ story mi máa sọ pé ọkùnrin mà burú, obìnrin mà burú. Ẹ wá this junction bóyá kí n máa sọ pé ẹ̀yin èèyàn mà burú kẹ́ ẹ. Now Eleha àti new Tenant tí wọ́n bímọ fún sí, wọ́n ti wá di major suspect nínú ikú ọkọ. Of course mo support ẹ because ẹ̀yin èèyàn kí ló ń ṣẹlẹ̀ why. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn family eléyìí sìn wọn ò lè kúrò nínú ilé ọkọ yẹn o, wọn ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ o, wọ́n fi gbogbo everything tọkọ ní wọ́n fi sílẹ̀ fún. Torí ẹ̀ ló ṣe jẹ́ àwọn family mi wọ́n máa ń gba property àwọn ọkọ yín lọ́wọ́ yín tó bá ti kú. Torí ẹ̀ ló ṣe máa ń lé yín jáde tó ṣe máa ń gba àwọn property ọkọ lọ́wọ́ yín. Ìkan ní Eleha tí alájà tí mo sọ láyé last time náà tóun lọ fi gbogbo property tó lọ fi rán ọkùnrin mi lọ sí abroad tí ìyẹn dé tó já sílẹ̀. Meanwhile máa yìí ní ọmọ o, ó bímọ fún o. Ẹ jẹ́ káyé máa justify nonsense. Tọkùnrin bá ṣe dáadáa, tọkùnrin bá ṣàbúrò ẹjẹ́ àsọ, tóbìnrin bá ṣe ẹjẹ́ àsọ. This is very very wrong. To think that Eleha yóò dẹ̀ wá sí courtroom, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́nu pé ó fẹ́ fẹ́ mi fún ó fẹ́ ṣú mi lópó ni, ó ní àbúrò ọkọ nǹkan fẹ́ ṣú mi lópó ni, torí ẹ̀ náà ṣe attack òun. This is not an attack.
This is reality. Like, níbo dignity wá wà? Níbo ni self control wà? Ẹ wo, ẹ̀yin tèmi. Ó dà mo ti ń dájọ́, mi dájọ́. So now wọ́n ti accuse Eleha. Kí lẹ̀yin rí sí? Because in the recent of it, ó lè má mọ̀ pa ikú ọkọ ẹ̀ náà, but Eleha ti lóyún fún Tenant. Eleha ti bímọ fún Tenant. Less than a year tọ́kọ ẹ̀ kú. Ọkọ ẹ̀ tí òkúkú Ọlọ́run, ọkọ ẹ̀ tó jẹ́ wọ́n wá assassinate nínú ilé ni. Now, Eleha is a major suspect. Àwọn family wa lọ wọ́n wá gbé Eleha, wọ́n wá suspect Eleha ń sìn pé bóyá òun àti bọ̀bọ́ yẹn o, wọ́n mọ ikú tó pa ọkọ ẹ̀. Will you blame them? Ẹ wo ẹ̀yin tèmi, kí lẹ rí sí? Kí lẹ ti rí sí gbogbo ẹjọ́ yìí gan? Ṣé ẹ fi ìpẹ́ Eleha mọ̀ nípa ẹ̀? Àbí Eleha ò mọ̀ nípa ẹ̀? Bóyá Eleha kàn yàn dì ni. Eleha ò kàn ní kó wẹra ẹni níjànú ni. Because ẹ̀yin obìnrin mi àdójú ti ni yín. Irú àwa yìí lèèyàn burúkú. Tó bá ti camouflage yín, kò ṣe Eleha nìkan o. Àwọn ṣọ́ọ̀ṣì kan, àwọn obìnrin oníṣọ́ọ̀ṣì kan náà wà. Àwọn oníyẹ̀rì yẹn. Bẹ́ẹ̀ ni sà. Tó yẹ pé most of them ilé mi náà gbà kó lọlé ara wọn. Ṣé wá rí ẹni tí wọ́n sọ̀rọ̀ pé kí ni ṣe arábùrò wọn, àwọn tí wọ́n sọ pé èmi rìnrìn kúrò pé mi ló yẹ ká ní èmi ni mo pa ẹni báyìí. Náà mo fẹ́ sọ náà nìyẹn torí pé àbúrò wọn tí wọ́n bí tẹ̀lé ọkọ mi ọ̀tá ló bọ́kọ mi ṣe tó fi kú o. Òun nìyẹn wà bẹ́ẹ̀. Òun náà dáwọ́ sẹ́ni pé mo rẹ̀. Ọ̀tá ló bá ṣe tó fi kú. Ṣé wá rí dádì náà tí wọ́n jó lórí ẹbí báyìí tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ látàárọ̀. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá. Màá fẹ́ kẹ́ ń sọ báwọn náà ṣe sọ ìṣe bí wọ́n ti sọ pé oṣù mẹ́fà oṣù mẹ́rin ni àwa lọ sí sax ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti kọ petition no à ń lọ ọmọ déètì tí wọ́n kọ petition nítorí wọ́n sọ pé oṣù mẹ́ta oṣù méjì oṣù mẹ́rin wọ́n lèmi wà nínú ilé wọn wọ́n ní mo ní oyún wọ́n ń pa irọ́ wọ́n ti sọ pé àwọn àwa parọ́ sọ kò jẹ́ kó lé àmì lójijì. Alájà. Yes sir. Ìbéèrè tó bẹ̀rẹ̀ kẹta mú. Okay sir. How old are you when you lost your husband? 35 years. Ní ẹ bá rẹ̀ àbí ní ẹ jẹ́. Tí mo lost wọn. Okay, nígbà tó pẹ́ 35 years ni. Bẹ́ẹ̀. How old is your husband? Nígbà tó ṣe láì jẹ́ lóògbé. 42. So, very young girl. Bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń sọ pé. Mi ò fẹ́ kẹ́ ojú mi fẹ́. Mo fẹ́ mọ̀ mo ti mọ̀ ẹ́ máa wọ. Ọdún wo lẹ fẹ́ Tenant yín? Òun náà ni mo sọ 2020 ni. 2020 lẹ fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tí Tenant yín bí fún yín tẹ́bí fún Tenant yín jọ́ Bẹ́ẹ̀ mo bí ní December 2020. Okay, December 2020. Bẹ́ẹ̀. December kí ni yẹn? December 5. December 5. Bẹ́ẹ̀. 2020. Bẹ́ẹ̀. Lọ́jọ́ kò mí ò ní òwádìí láti wákẹ́ máa sọ sórí gbogbo ọkọ̀ tó fẹ́ mú un. Náà gẹ́gẹ́ mo ṣe ń sọ tó yẹ pé ó lọ fẹ́ ọkọ níta kó rìn síta kó lọ́wọ́ ọjà síta. In fact ẹbí ìbálá fi bínú mọ́. Nǹkan tó gbọ́ ni pé Tenant tó gbalé nílé wọn. Torí pé òun ló dẹ̀ mọ̀ bóyá tílẹ̀ ṣe wọlé. Tó dẹ̀ mọ̀ bọ́kọ tó nílé gan ṣe lọ. Tó dẹ̀ mọ̀ bọ́kọ nílé ṣe kú. Òun ló wá fẹ́ nǹkan tó bẹ́ẹ̀ bí nínú nìyẹn o. Ẹ má jẹ́ àtọ̀ra wa. Bó ṣe èmi ọ̀kín funfun màá rò pé ìyàwó ìyàtọ̀ Tenant lọ́pọ̀ ara. Bẹ́ẹ̀ ni. Mo ní màá rò ni mo sọ ọ́ mi ò sọ pé àwọn ló pa á o. Torí ẹni tó pa èèyàn ọlọ́pàá nìkan àti ọlọ́ọ̀ba àtẹni tó kú ó lè mìíràn tó pa án. Ọlọ́ọ̀ba ẹni tó ti kú láyé àti ọlọ́pàá tó wá ṣèwádìí dáadáa nìkan lè mìíràn tó pa á. Ṣùgbọ́n tó wá jẹ́ pé èmi màá rojú bẹ́ẹ̀ lọ. Kò sí ẹ̀dá alààyè èrò tí ẹbí rò ta ní pé èrò burúkú ni tó gbogbo ọlárò bẹ́ẹ̀ kò dẹ̀ sí ẹbí tí ò ní dùn kò sẹ́bí tí ò ní dùn o breadwinner of our family òkúta ẹ̀kú ìyàwó ẹ̀ lọ fẹ́ Tenant ilé ọ̀hún mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹbí iná fún kinní kan ó ṣe lọ́bi tí mo lọ pé gbígbésẹ̀ burúkú sí ìyàwó yín
pé bóyá kẹsàn pé ẹ fẹ́ pa á torí tí nǹkan bá dùn yànjú gbà míì èèyàn má fi gbèsè bí o bẹ́ẹ̀ ni òun ló pọmọ wa ìjọba bá wa wádìí ẹ̀ àwa fara wa náà ṣe sí ṣùgbọ́n òótọ́ ni ká má sàn kò sẹ́ni tó mọ ní tó pọ̀ mọ́ ọlọ́pàá ọlọ́run àti òkú ọ̀run ló mọ ní tó pa kò sí ẹ̀rí àrídájú pé aláàjà àti tẹ́nàtì yẹn ló pa kò sí ẹ̀rí àrídájú kò sí kankan ó kàn fẹ́ jọra mọ́ kò sẹ́ni tó lè ní rò ó bẹ́ẹ̀ kò sí ẹ̀dá àlàyàn lábẹ́ ọ̀run tí ò ní rò bẹ́ẹ̀ torí náà ṣùgbọ́n tá a bá wo ọ̀rá dé egun àbí wọn sọ ma tá a bá wo dídùn ẹ̀fọ̀n tá a wo ọ̀rá dé egun tá a bá wo bí ejò ṣe gùn tó tá a dáná ẹ̀ gbogbo yẹn lájọ́. àásùn ahéré dànù. sẹ́ni ibi tá ẹ wá sí yìí ó yà sí gbogbo ibi tá ẹ ti lọ tẹ́lẹ̀ ibi òótọ́ lẹ wá sí yìí torí ọ̀kẹ́ òfin ló wà bẹ́ẹ̀. kò dẹ̀ sí ẹbí tí a gbé ìgbésẹ̀ ní ìyàwó sílẹ̀ tẹ́ gbé yìí torí ní ìkanra lẹ fi gbé ìgbésẹ̀ inú ìbínú inú àwọn ò ní gbà ó lè dogun kó dogun lè fi gbé ìgbésẹ̀ the breadwinner of the family ẹnìkan ó ṣe tó dàbí 1 million alájà kan sọ fún ẹ lẹ́ẹ̀kan ó ní gbogbo àwọn ológun lọ́dọ̀ òun ló túmọ̀ sí pé ó dá fọ́kọ ẹ̀ láàárín òun lógo ẹbí yẹn alápògbò ẹbí wọn tí tá bá gbó ní ìlùsọ̀ ní adé tá gbó ní gángan tá máa jó tá lápàbúrò mọ́ lẹ́yìn tá gbé fìlà lóko tá gbé ìlú gángan ìlú ìyàwó bẹ̀ kú oríire o pẹ̀lẹ́ o rárá o ṣùgbọ́n kò sí ní àkọọ́lẹ̀ pé obìnrin àti olólùfẹ́ ẹ̀ ló pa ọkọ ẹ̀ rárá kò sí ń bẹ̀ mi ò dẹ̀ fẹ́ ká rò ó bẹ́ẹ̀ títara ló jẹ́ ká máa rò ó bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó ní tara bí sí tara o ìyẹn kan tẹ̀lé fi gbọmọ lọ́wọ́ ẹ̀ pé ẹni tó lè sọ pé èrò ni o kò rí bẹ́ẹ̀ o lè ṣe púpọ̀ ọkọ ẹ̀ torí ọkùnrin àṣà wọn wa léṣe ẹ jẹ́ ká gbọmọ wa lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní rò bẹ́ẹ̀. ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ bẹ̀ yẹn bí yìí ẹ̀jẹ̀ bùrẹ́ awo olùgbẹ́bẹ̀ ṣe ó dùn yín o ó dùn èmi tí ò kí ṣe bí yìí ó ń dùn mí lọ́wọ́ mo ṣe gbọ́ yìí ẹ calm down ó káàfà lára débi kan ó tún jásẹ̀ mọ́lẹ̀ tá a láṣẹ àbúrò lẹ́yìn ẹni tó yẹ kéèyàn máa ṣe nǹkan kéèyàn pé àbúrò mi ń bọ̀ sẹ́ẹ̀ ẹ máa náwó dè ní àbúrò mi ń bọ̀ kó ló wà wá sí irú àbúrò bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. ṣùgbọ́n kò sínú àkọọ́lẹ̀ kò rẹ̀ sí ẹ̀rí kankan tó fi hàn pé obìnrin ló pa ọkọ ẹ̀ pẹ̀lú olólùfẹ́ ẹ má dẹ̀ rò bẹ́ẹ̀ torí tí ẹ bá ti lẹ́ẹ̀rí assumption èrò ní gbogbo eléyìí ṣe rí criminal case you prove beyond reasonable doubt kí wọ́n fẹ́ràn má bàa jẹ̀bi kó wọ́n bá ṣẹ̀wọ̀n lórí kéèsì ara ẹ̀ you prove beyond reasonable doubt ẹ̀ wọ́n tún wọ́n reasonable doubt ìdí nìyẹn tó ń jẹ́ kí n lọ bẹ̀yẹn ni torí náà obìnrin kọ́ ló pọkọ ẹ̀ o torí òfin ò sọ bẹ́ẹ̀ ẹ̀rí ò sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé òun náà ló ṣe é jẹ́ ká filẹ̀ fọ́ náà ó kò wọ́n kọ́ náà ṣùgbọ́n ẹbí ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ lọ sí mẹ́jọ náà calm down tí Jamiu bá wà láyé kó ya wèrè ńkọ́ kí la fẹ́ ṣe nílẹ̀ bá bá rú kiri àdúpẹ́ lọ́wọ́ náà ó ti fi kú ṣe gbogbo àgbàgbọ́ gbogbo yín gbogbo kan tó ń sọ ẹ̀mí sí bá sọ wípé Lukman sorry ìṣe jẹ́ òpin Lukman wò wá ṣe mọ̀ báyìí Lukman wò wá ẹ jẹ́ kí òkú ọ̀run kó jà fúnra ẹ̀ kó dẹ̀ sùn ẹ jẹ́ kó sùn ìfẹ́ kó pariwo Lukman mọ́ ó ti sùn ó ti wà láwùjọ náà ọjọ́ àjíǹde ọjọ́ ìgbéyìnde ó dá lójú pé Lukman jí dìde ìyẹn lọ bẹ́ẹ̀ nípa ti
ṣùgbọ́n jẹ́ kí àwa múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ogún iye tẹ́ ẹ sẹ́yìn sí àfa bẹ́ẹ̀ ṣe ta gbogbo kan mi ò bílẹ̀mù yín nípa gbogbo yẹn pátápátá gbogbo tá ẹ gbà lọ́wọ́ àfa àti ilé tó bẹ́ẹ̀ ara títa ìbínú lè jẹ́ kẹ́sẹ̀ gbogbo tó ṣe yẹn ẹni tó bá bú yín sí ẹni yóò mọ ọkọ tó ń ṣe ni o ẹ lè kúrò nílé àtàgbà ló ṣe ń lè kúrò nílé. ṣé wàá fi sílẹ̀ ni. ọmọ wa kú láàrin ọdún kan kò fẹ́ tó dàtí ilé tó bá jẹ́ pé ó mọ àwọn olùkọ́ lẹ́kìtì igi lẹ́gbẹ́ igi lẹ́gbẹ́ gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ló dá mi nìkan yín mi ò rí ibìkan tó ń gbé ká ẹ ti ṣe àìdá mi ò gbọ́dọ̀ tọ̀ yín o ṣùgbọ́n níbi tá a bá dé yìí ẹ jọ̀ọ́ lábẹ́ òfin wọn fẹ́ fòfin wọlé báyìí màá wá fi oṣù mẹ́fà mo fi kọ́ ẹ̀kọ́ nípa Islamic law mo especially mo mọ̀ kọ́ lọ́tọ̀ I will not invoke ó lè tí a fa sílẹ̀ kan gbogbo ẹni mo mọ̀ I will not invoke Islamic law I will not bring the civil law into it lábẹ́ òfin lábẹ́ bó ti wù kó rí èèyàn méjì ló máa ń ní ọmọ ìyá àti bàbá ẹbí kọ́ ló lọ́mọ o èèyàn méjì gbòógì ló ní ọmọ lábẹ́ òfin equal right lọ́dẹ̀ lórí ọmọ àwọn méjèèjì bàbá àti ìyá bàbá ọmọ ẹ̀ ti lọ torí náà ẹnìkan tó kù fún ọ ní òbí ni ìyá wọn tó bá ní kò ń fẹ́ kọ́mọ sọ́dọ̀ ẹbí kankan ò lè dá dúró lábẹ́ òfin mi ò fẹ́ ká fi emotion já ìjà ẹ̀yin ẹbí kẹwàá jẹ̀bi kò síbi tí ẹ kú lọ láyé èèyàn méjì ló lọ́mọ bàbá àti ìyá ikú ọ̀rẹ́ làwọn ìdè lórí ọmọ àwọn ọmọ ẹ̀sìn kéré tó bẹ́ẹ̀ gẹ́ ó dé 12 years ilé 17 okay mo ṣe mọ́ lórí 17 years yẹn tó wọ́n sọ pé òun fẹ́ àwọn ọmọ òun ṣe ń gbọ́ òun ló ní àwọn ọmọ òun níbí lónìí a máa ṣètò tó wá fẹ́ kó wọn wà lọ́dọ̀ ẹ jẹ́ káwọn ọmọ ẹ wà lọ́dọ̀ ẹ kẹ wá fàdúrà tí gẹ́gẹ́ bí ẹbí torí òun ló ní ọmọ ẹ ẹ̀yin ẹbí kọ́ ló ní ọmọ o àbúrò bàbá kọ́ ló ní ọmọ o ẹ̀gbọ́n bàbá kọ́ ló ní ọmọ o ṣe ń gbọ́ tòótọ́ mo sọ pé ó ká yín lára ju gbogbo ẹ̀ mo lè pìtì yín gan ṣùgbọ́n kò sí bá ṣe lè pìtì tó tí a máa gbé òfin sí ẹ̀gbẹ́ kò sí kóòtù ọláyé tá a ní pé ìyá ọmọ wà nílẹ̀ ló bá mi kọ́ ọmọ fún àbúrò bàbá ẹ̀ ní ìyá tó bí ọmọ tó lè yẹ lọ́mọ lórí wà láì tí a dẹ̀ tí ìprú pé ìyá mi ló bí wọn tí ò sí ìfihàn kọ́kọ́ tó fi hàn pé ìyá mi ló bí wọn òun ló lọ́mọ òun ló dẹ̀ máa ká àwọn ọmọ ẹ̀ sọ́dọ̀ ẹ jẹ́ ká mú yẹn níní ìkejì ó ṣàlàyé iye báyìí lórí lákàtì ọkàn yìí náà sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀yìn machine báyìí ló wà ilé wọn tún ṣe wọ́n sọ́dà ilé púpọ̀ wọ́n fi rẹ́ǹtì káníkà obìnrin yìí gbogbo ìta ń sọ nípa ó fẹ́ tẹ́nàtì ó fẹ́ tẹ́nàtì ó fẹ́ tẹ́nà láàrin oṣù mẹ́fà kí tọkọ ẹ̀ kú torí pé bọ̀rọ̀ obìnrin ṣe rí ni gbogbo yẹn lábẹ́ òfin a máa ń pè ní emotions kò lọ sọ́dọ̀ òfin àṣà ló bá mú àṣà wa nílẹ̀ Yorùbá ló bá mú lábẹ́ òfin nǹkan tó òfin ni pé ẹnikẹ́ni tó lówó bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n ìyẹn àkọ́kọ́ pé aṣọ yín pọ̀ títí ikú yóò fi yà yín ìjọ tí ikú bá ti ya ọkọ àti aya gbogbo wọn ti ní freedom bíṣọ̀bù kan wà nílùú Adó yìí lẹ́kìtì bíṣọ̀bù wọn nífẹ̀ẹ́ ètò wa yìí ó ń gbọ́ wa báyìí ó
oṣù kẹta tí ìyàwó ẹ̀ kú ló ṣe ìgbéyàwó alárin táyé gbó tẹ̀wọ̀n mọ̀ ṣùgbọ́n kò fẹ́tẹ́ láti lẹ̀ ibi tó obìnrin ti yọ wọ́n wá díẹ̀ nìyẹn ibi tó obìnrin ti wọ́n wá díẹ̀ nìyẹn tán kò yàn nígbà ó lè yàn nígbà tí ìyàwó ẹ̀ wà láyé àmọ́ nǹkan tí mo bá tiri mi ò kì í sọ ọ ṣùgbọ́n a rí pé lẹ́yìn ṣókínní 65 days ṣé yẹn ti pé 3 months báyìí ìránṣẹ́ ọlọ́lá ni o ẹ ṣeun 2 months 5 days thank you ìránṣẹ́ ọlọ́lá ni bíṣọ́ọ̀bù àgbà gidi ni o ìgbà tí ó pé 65 days tí ìyàwó ẹ̀ kú kì í ṣe pé ó lè má rí ó ṣe ìyàwó alárinrin torí pé òfin ẹ̀sìn gbà bẹ́ẹ̀ òfin gbà bẹ́ẹ̀ pé tí ìyàwó bá ti kú àbí tí ikú bá ti yà wọ́n that's the end ìkejì máa kan bíṣọ́ọ̀bù national alágbára kan ní Nàìjíríà Èkó is one of the biggest ní he married 42 days no pé ẹgbọ́n gbà ní last year kì í dárúkọ ẹjọ́ 42 days tí ìyàwó ẹ̀ kú ló marry àwọn èèyàn ké ó ní ẹni tó ó ló told you I don't know my wife ìwé ẹgbẹ́ pé mi nífẹ̀ẹ́ ìyàwó mi I'm a man of God kí wọ́n máa ṣàgbèrè àbí káàkiri máa ṣe ògùn kan tó kọ́ fẹ́ fẹ́ mi no I'm getting married at least better I want to marry 42 days after ìyàwó ẹ lọ torí pé òfin oníkéèyàn máa marry níjọ́ karùn-ún gan tí ìyàwó bá lọ emotions ní gbogbo yòókù àbí ẹ̀sìn náà dẹ̀ sọ bẹ́ẹ̀ nǹkan tí ẹ̀sìn kan sọ ni pé lẹ́yìn 40 ọjọ́ tá a pè ní a máa ń pè ní kan ní Yorùbá ìyẹn wọlé opó ṣùgbọ́n ibi tí tóbìnrin ti wọlé pé tó dàbí nǹkan àbùkù tó dàbí òun ló pọkọ ẹ̀ àbí ó ti ń dá àlè kọ́kọ́ tí ń fẹ́ ẹ̀yàn kọ́kọ́ ẹ̀ tó kú ó mú àlè yẹn wá sí ilé ẹ̀ ó dẹ̀ tó wá fẹ́ ó lè lé ìyàwó ènìyàn síta ibi tó rẹ̀ ti wọ́n nìyẹn o ṣùgbọ́n ẹgbẹ́ ó fò sókè lọ́lájà kó marry 40 days 30 bó ṣe parí lé opó ìjọ kẹẹ̀ẹ́dógún kó sọ pé òun fẹ́ gbéyàwó òfin òní kó má ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kó ní pé ó fò sókè lọ́lájà jẹ́ kó yẹ gbogbo wa lè ní o tí ẹ̀ báyìí kó sì ti ẹ̀ fi wọ́ ni pé ó fẹ́ jọ gàtẹ́ tó lè bẹ́ẹ̀ bíi ó fẹ́ jọra wọn ó lè pé tí ọkùnrin lè tí ìyàwó yẹn bá ti ń dá ìlànà pé tí ò bá pọ́kọ apara ẹ̀ bí lọ́rọ̀ bí ṣe rí gbogbo fẹ́ ọkọ kò lòdì kò lè sí òfin ẹ̀sìn kò lòdì sí òfin Nàìjíríà the only time ní 40 days ilé opó yẹn nìkan ló ní àṣàgbọ́n ló sọ pé kì í ṣe òfin àdìgbò ẹ̀dẹ̀bọ̀ fún àṣàyàn tán now nípa ti property ọkọ ẹ̀ nǹkan tẹ́ ẹ ṣe dáa o nítorí pé ẹ ṣe dáadáa ló ń pa ẹ mẹ́jẹ̀ kí n tàn yín o you dey the best family I ever see ẹ bẹ́ẹ̀ pàtó fún pé family ẹ jọ. They are very proactive. They are very proactive. Thank you, sir. Kò sí nǹkan tí tala ṣe láàrin oṣù mẹ́fà ọ̀gbẹ́sẹ̀ láti wọlé ó dẹ̀ lóyún fún wọn ní ká má suspect ẹ tala fẹ́ suspect ká má fi lẹ́sìn lé àbúrò wa igi wọ́n jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe ní property lábẹ́ òfin tí olóògbé bá fi sílẹ̀ kì í ṣe àbúrò olóògbé ló ní property o kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀ obìnrin wọ́n láti ṣẹlẹ̀ mú kó mo ṣe sọ àwọn ọmọ àti ìyàwó olóògbé ló ní property o nǹkan kí nǹkan tí olóògbé bá fi sílẹ̀ ọmọ ṣùgbọ́n tó obìnrin wọ́n ní ó jọ bí àlè kálípò fò sókè lọ́lájà báyìí ọ̀rẹ́ ìbá mà ṣe é sọ ọ́ àìfòsókè rajà ẹ̀ ló dàbí ọ̀rọ̀ fẹ́ fi wọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa fẹ́ nìyẹn kó fẹ́ sí ibi tó jìnnà kó má sọ pé kó máa gbélé pẹ̀lú òun Inú ilé ọkọ ẹ̀. kó má sọ pé kó wá sílé ọkọ òun
ìbá máa dá o alájà ò lè sọ fún mi pé o pé wà tọkùn obìnrin yẹn mi ò sọ bẹ́ẹ̀ o pé wọn ò ní kọ̀pá kọ̀kọ́ kókó pé wà tọkùn wà láyé kò lè púfẹ̀ fún mi ẹjọ́ mẹ́ta bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ló tọ̀ alájà ò lè púfẹ̀ fún mi ọkùnrin funfun ló sọ̀rọ̀ mi ò kì í sọ mi ò kì í fún gbẹ́kọ̀mọ̀kan nú ọkọ̀ ikú kẹta ìkó gba tẹ́lẹ̀tà bọ̀dìmọ́dì ìtílé ó lè fẹ́ you can prove to me alẹ́ before your husband died mi ò rí ẹ o mi ò sí bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀